Ifágbénga ó pé ọ̀dọ̀ alàgbà kan lòun ti ń kọ́ṣẹ́ iṣẹ́ babaláwo nítòkù. Alàgbà tí ó lóun kọ́ṣẹ́ lọ́wọ́ rẹ̀ yìí ló ń pè ní Ifáfẹ́mi Babalọ́lá nítòkù ńbẹ̀. Ó pé ọ̀dọ̀ alàgbà yìí lòun ti ń kọ́ṣẹ́ oníṣègùn gbé babaláwo. Bó tẹ̀ jẹ́ pé gbogbo ìwádìí wa tá a ṣe, gbogbo ìrìn tá a rìn, kò sí èyí tó fi hàn ń bẹ̀ wípé gbogbo iṣẹ́ burúkú tí ọmọ yìí hù, gbogbo ìwà burúkú tí ọmọ yìí hù, gbogbo iṣẹ́ burúkú tó gbé lọ tó ṣe, kò sí èyí tó hàn sí ọ̀gá rẹ̀ ń bẹ̀. Torí pé ibi tẹ́lẹ̀ ò bá sí, Ọlọ́run wà ń bẹ̀. Ká má sọ ohun tí ojú ò tó. Gbogbo ìwà tí Michael Ifágbénga tó hù, ó ṣọ̀gá rẹ̀ pàápàá ní kàyéfì, torí pé ọ̀gá rẹ̀ ń pé ìwà tó ọmọ yìí hù ń bo ló ti rí, bóò ló ti rìn. Ẹ darapọ̀ mọ́ lórí Facebook wa, Olóbùrò of Africa Life. Olóbùrò of Africa Life. Ẹ darapọ̀ mọ́ àmbẹ̀, ẹ máa rí àwọn ètò ìgbà ìbá máa share, ìbá máa pín. Ṣùgbọ́n mo pé gbogbo ibi tẹ́ ti lè mọ rí àwọn ètò yìí wò ní direct, tẹ́ ti lè rí àwọn ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó. Olóbùrò Àfòpiná TV. Olóbùrò Àfòpiná TV. Olóbùrò Àfòpiná TV. Àwọn page wa backup page ni, ṣùgbọ́n òun là ń lò tá máa ń dàgbù àwọn nǹkan sí. Ṣùgbọ́n àwọn ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó àtàwọn ètò tá ti ṣe lórí ìṣẹ̀lẹ̀ tá ń bá bọ̀ lálẹ́ òní. Bẹ́ẹ̀ bá fẹ́ rí àwọn details pé ẹ fẹ́ rí gbogbo àwọn kìíní yìí, torí pé bí pé ká gbé nǹkan kan sẹ́gbẹ̀ẹ́ ara wọn á ti ṣe kan àtún èmi bí ó bá yé yín dáadáa ẹ lọ wo ètà àti ṣe tẹ́lẹ̀. Tẹ́ bá ti wá rí ẹ wà gbé sẹ́gbẹ̀ẹ́ ètà ṣe lọ́lọ́ ẹ̀, tó jẹ́ pé ibi tí òótọ́ ọ̀rọ̀ tó farahàn. Ọ̀rẹ́ YouTube wa ni kẹ́ ẹ lọ wò. Ẹ lọ follow wa, ẹ subscribe sórí YouTube wa, Olóbùrò of Africa TV. Olóbùrò of Africa TV lórí YouTube. Ẹ lọ bẹ̀, ẹ subscribe. Ẹ máa follow. Wọ́n tẹ̀lé máa ń fún àwọn èèyàn níbi bí star bí kíní kan lórí YouTube àbí. Gbogbo àwọn tẹ́lẹ̀ fi lè support wa tẹ̀lé ràn wá lọ́rùn. Ẹ máa gbé star, àwọn good, àwọn diamond gbogbo ẹ̀ lórí YouTube. Ẹ sáà máa dá gbogbo ẹ̀. Ẹ̀yẹn òun ni pé encourage wa pé àwa náà lo iṣẹ́ ìlú là ń ṣe. YouTube Olóbùrò of Africa TV. Ẹ lọ máa fún wa gbogbo àwọn gift, gbogbo àwọn ẹ̀bùn, gbogbo àwọn kí ẹ máa dáàbò wa ń bẹ̀. Ẹ bá subscribe sórí YouTube yìí, torí pé YouTube gan complain pé àwọn post wa ò tó, àwọn nǹkan tá à ń gbé wá àwọn èèyàn ò wò dáadáa. Èyí táwa rò pé ẹ fi lè support, ẹ fi lè appreciate wa nù, tí ó dùn mọ́ wa nù. YouTube wa ẹ follow ẹ, Olóbùrò of Africa TV. Bẹ́ẹ̀ bá ti ṣe yún tọ́ ẹ ti ṣe nù iṣẹ́ wa nù. Burúkú ń bẹ ní ayé ìkàláwá èèyàn ayé tó fún. Ọmọbìnrin tó kọ̀ rẹ̀ ń jẹ́ Wàsílátù. Ọmọbìnrin yóò ti lè jọ ọmọ 19 or 20 years. Nígbà tí ẹni tó pé òun fẹ́ lọ́kọ, bí ọkọ òun Michael Ifágbénga ọmọ 23 years. Kí ló wá ṣẹlẹ̀? Ẹsẹ̀ ògbèrò ní Òkìkí-Èsì lọ́jọ́ Monday tó kọjá on the 9 oṣù kejìlá ọdún 2024 táwa. Ṣé ẹ rí pé àwọn ètò pọ̀ tá a ti lé láti là sílẹ̀ pé a fẹ́ gbé àwọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ kan bí kankan tá a ti làálẹ̀ tó yẹ ká continue, ṣùgbọ́n ẹ má bínú àwọn Nàìjíríà. Eléyìí ó ṣe ní ó ń tani lára, ó sì jẹ́ ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé yàjó agbọ́dọ̀ jọ gbé yẹ̀wò. Àwọn ọmọ yín ni kẹ́yìn sáàjì pẹ́pẹ́ kí wọ́n wá gbọ́ bí iṣu ṣe bí ìkòkò ṣe ṣe iṣu, bí ọbẹ̀ ṣe bẹ́ṣu, bí kòkò ṣe ṣe, bí odó ṣe gún lálẹ́ òní lẹ́gbọ̀n gbogbo rẹ̀. Ọmọbìnrin yìí ló wá pé ìjọ tá à ń sọ yìí ọjọ́ Monday pé aṣọ lòun ń fọ̀
lẹ́ǹkùlé ọmọ 41 days ó tẹ ọmọ yìí sí orí bẹ́ẹ̀dì nínú ilé ọmọ yìí sùn lọ́wọ́. alàgbà tá a pé ọkọ ìyàwó Michael Ifágbénga òun sì ń kọ́ṣẹ́ babaláwo ni ó wà lóko àwo tó lọ lọ́dọ̀ ẹ̀ tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ rẹ̀. àṣebíyàwó ti ń fọṣọ ọkọ wálé láti ibi tí ń kọ́ṣẹ́ torí pé ibi ó ti ń kọ́ṣẹ́ babaláwo tó lóhùn ń kọ́ kò fi bẹ́ẹ̀ jìnnà sílé. ó wá sílé ó lóhùn wáwẹ̀ lọ́jọ́ Monday ọjọ́ Sunday alàgbà yóò súnlé o. lára àwọn ìwádìí tá a sì ṣe lọ́tún lósì a gbọ́ pé gbólóhùn àsọ̀kan ń bẹ láàrin ọkọ àtìyàwó yìí ìyẹn Michael Ifágbénga àti ìyàwó rẹ̀ Wàsílátù màmá Ifákòrédé pé bí ọ̀sẹ̀ kan àbí jù bẹ́ẹ̀ pé gbólóhùn àsọ̀ ń bẹ láàrin wọn wípé ọmọ ọkùnrin yìí ibi tó lóhùn ti ń kọ́ṣẹ́ babaláwo ó dákán wálé láwọn àyè kan tó wá mú aṣọ ìró ìyàwó rẹ̀ jọ pé ìró ìyàwó rẹ̀ ìró tí ń ró sídìí àtàṣọ ọmọ yìí kan ó dọ́gbọ́n mú àwọn kìíní ó dọ́gbọ́n mú lọ. ẹ̀yìn òun ló fàjà tó di yọpọnyọrin tí màmá ìyàwó ń pé ó ṣe lè rí bẹ́ẹ̀. ó dé ní ọ̀sẹ̀ kan ni a gbọ́ pé ọmọbìnrin yìí lù lọ́dọ̀ àwọn òbí rẹ̀ tí ò lọ sílé pé níbo ló fi aṣọ ọmọbìnrin yìí sí àti aṣọ ọmọ tuntun níbo ló mú un lọ kí ló fi ṣe. lọ pé òun fi ń ṣe kinní kan òun fi ń búra lọ́fíìsì ni òun fi ń ṣe kinní kan òun sáà ń lò rògbòdìyàn ló bẹ́ẹ̀lẹ̀ èdèàìyedè ló bẹ́ẹ̀lẹ̀ nínú ilé ìyàwó fi lélẹ̀. ìdí tí mo fi ń pé òun kálukú ló ní spirit tiẹ̀ tí mo ń bá a sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ṣùgbọ́n bá a bá kíyèsí tá a bá kíyèsára ẹ̀mí inú wa àtàwọn áńgẹ́lì kan tí ń bá wa sọ̀rọ̀ tá a bá nífura ká kíyèsára ó ṣeé ṣe ká padà wá lùgbàdì àwọn nǹkan tí ẹ̀mí inú wa ń kìlọ̀ fún wa fún pé ewu ń bọ̀ 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 àìní ìkíyèsára òun ló fẹ́ẹ̀ fa ọmọbìnrin tá a sọ lálẹ́ òní tó fi kó sínú wàhálà àwọn ìdààmú tó ṣẹlẹ̀. a bẹ̀rẹ̀ sí ní ìjà níbo ló má ṣọ mí sí níbo ló mú lọ bó ló ti rìn kíní kan nǹkan kan kíní kan kankan. níbo yaná pé àwọn mọ̀lẹ́bí lọ́tún ló sì pé ọmọ ìgbéyàwó àtọkọ ni wọ́n mọ́sá ti gbọ́n fúnra wọn ìgbé kíní kan kankan. ọjọ́ kẹta bí kẹrin tí arábìnrin yìí padà sínú ilé alàgbà Michael Ifágbénga òun náà nìṣẹ̀lẹ̀ tá à ń wí lálẹ́ òní tó ṣe. arábìnrin tẹmọ sínú ilé ó ń fọṣọ ní ẹ̀ǹkùlé àti inú ilé àti ẹ̀ǹkùlé kò ju bí kéèyàn gbé ẹsẹ̀ bàtà 5 torí pé ibi tí ọmọbìnrin ti ń fọṣọ yìí a very close to ibi tó tẹ ọmọ rẹ̀ sí lójú wíńdò. bábí Alhaji Semiu Adékúnlé ẹlẹ́mẹ̀rẹ̀ ń solítì fún náà gbogbo gbàtáyé bá ń jáde téèyàn bá ń jẹ́ èèyàn ẹ ò nẹ́jì sọ́fin. Alhaji Semiu Adékúnlé ẹlẹ́mẹ̀rẹ̀ ní solítì fún náà gbogbo ìgbà ni mò ń rọ́wọ́ yín gbogbo ìgbà ni mò ń kíyèsí tí mò ń rí gbogbo ìrànlọ́wọ́ tẹ́ ẹ̀ ń ṣe fún wa ẹ ò ní dààmú ẹ ò ní tán ìṣòlò ò ní bàjẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run. gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó tún ṣẹ̀ ní káàmpù Mọ́solú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn wọn ń para wọn ṣe gbàṣàwòtọ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àwọn nu ọ̀tọ̀ Ọlọ́run wọn nu a ti sọ wípé ìjọba ló lè bá wọn dá sí kò sí igun kan tí a rò pé ní ìwádìí tá à ń ṣe a ò lè blame ìkankan nínú wọn ju pé kíjọba ó dá sí kó pe àpéjọpọ̀ àpérò tó nítumọ̀ kí wọ́n bá wọn dá sí kó bá wọn yanjú ọ̀rọ̀ kí kálukú jèbù rẹ̀ torí pé ẹni tá a bá nà lára máa ń ta ẹni a nà lára máa ń ta nígbà wọn bá kọlu igun eléyìí
tìgún eléyìí ń pé ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ṣe máa kọlù wá báyìí igun eléyìí náà tún gbéra ó lọ kọlù igun eléyìí ẹ̀yin náà lẹ wá nà wá ẹ̀yin lẹ já wa lè kánná náà àfi kájá tí wá padà tó di wàhálà tó di ìdààmú nígbà táwọn lè bá dápò pé ẹ̀yin náà bẹ́ẹ̀ lọ lẹ ṣe báyìí fún wa káwá la lè bléèmù nínú wọn ẹ̀yin tá a nà lára ń ta tọ̀ kélédùà kó bá ọ dá sí kíjọba bá ọ dá sí kí wọ́n pe àpéjọpọ̀ àpérò gbogbo ìtàjẹ̀sílẹ̀ láti ọwọ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òpin ó yẹ kó dópin àti bẹ̀ wọ́n lọ́tún bẹ̀ wọ́n lósì àfirédíò ń ṣe wá sí pé kẹ́ ẹ dákun kẹ́ ẹ dábọ̀ ẹ jèbù rẹ kò sẹ́ni tínú mọ̀lẹ́bí rẹ̀ ó dùn tó rí pé wọ́n tàjẹ̀ ọmọ ọ̀hún sílẹ̀ kò sínú tí mọ̀lẹ́bí rẹ̀ ó dùn àti àwọn tí wọ́n ń kọlura wọn yìí kódà nínú wọn èmi wọn ò ti ṣe kí ó tó máa já wọn lójú pé ẹni yìí wọ́n wé ọ̀dọ̀ọ̀dà ọ̀rẹ́ mi sì ni o ẹ jèbùrẹ́ lọ́tún ẹ jèbùrẹ́ lósì ìjọba ẹ pé àpéjọpọ̀ àpérò tó nítumọ̀ ọ̀rọ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹ bá wọn dá sí ẹ bẹ̀ wọn ẹ rọ̀ wọn ẹ tù wọn kí wọ́n jèbùrẹ́ àwọn náà ń bẹ̀ yín ẹ jèbùrẹ́ torí pé gbogbo làásìgbò yìí ó ń pọ̀ jù onílé ò lè gbélé olóko ò lè gbóko òǹkàlùkù wa wà lójúfò àwa ara wa láàrin àwa ara wa tọ ibi tá à ń lọ kọ́lálẹ̀ ò nínú akọ̀yà síbẹ̀ ni bámi aládìsẹ́ mi ò Adékúnlé lẹ́mẹ̀rẹ̀ ẹ ò ní tán ẹ ò ní dààmú ẹ̀yin náà ń gbìyànjú àtúnṣe lọ́tún lósì tọ Ọlọ́run bá òkè yóò fún yín ṣe yóò fún yín tó. arábìnrin ń bo ti fọṣọ ló bá ní kó ń wọnú ilé pé kó ń tẹ ẹ lọ wo ọmọ òun ọmọ tí a pè ní ọkọ ìyàwó ó ti kọ́kọ́ wá sínú ilé láàárọ̀ ìyàwó rẹ̀ ó bá tó ń kó aṣọ síta ni aṣọ tó fẹ́ fọ̀ ló bá ní àmà ìdí báwo kíní kankan ló bá ń ṣàwọlé ló bá fún ní owó pétọ̀ òun wáwẹ̀ ńlé ni o sọ̀rọ̀ pé òun ò súnlé lánàá àti bí ọ̀sẹ̀ kan òun ò ti súnlé kíní kankan bá ń sóúnjẹ sílẹ̀ àṣẹ ń dọdẹ ìyàwó rẹ̀ ni àṣẹ ó ń dọdẹ ìyàwó rẹ̀ ni láti lè parí iṣẹ́ sí ọmọ bíbí inú rẹ̀ ọmọ 41 days ọmọ òun ló ń dọdẹ rẹ̀ bíi kí àṣà kó gbé adìẹ àṣà tó bá gbádìẹ ṣe mọ̀ wípé for some minutes for some hours àṣà ó máa rọ̀ dẹ̀dẹ̀dẹ̀ lókè àṣà ó máa rọ̀ dẹ̀dẹ̀dẹ̀ lókè yóò mọ tájẹ̀tì òròmọadìẹ tó ń fẹ́ gbé tó bá rí èèyàn pé èèyàn wà ń bẹ àbí kinní kan yóò tún lọ yóò tún bọ̀ àṣà tún lọ dẹ̀dẹ̀dẹ̀ yóò tún lọ yóò tún bọ̀ ní tọkọ rẹ̀ ń ṣe nù ọmọ tó bínú ara ẹ̀ ní tájẹ̀tì nínú ọ̀lẹ́ nígbà ó wù ẹ̀tàn tó fún ìyàwó rẹ̀ lówó ẹ̀yà kinní kankan ó lọ sí ibi tó lòun ti ń kọ́ṣẹ́ babaláwo kò tún pẹ́ láàrin wákàtí kan sí méjì ó tún padà sílé ìyàwó rẹ̀ kí lẹ̀ ń wá kí ló tún dé nígbà tó ń wẹ̀ lọ́wọ́ àwọn ìṣọ́ra àwọn oògùn tó ń dì mọ́ra láì lọ sójú ogun láì ṣe lálòdé láì ṣe paragon emir láì ṣe bọ̀dàwà paragon emir oògùn pọ̀ jù àwọn emir tíátà Mr. Paragon káwọ̀dá kíndìnà àwọn lámọ̀ tí wọ́n jẹ́ olóògùn tó máa ń kó oògùn sára káàkiri torí pé iṣẹ́ tíátà ó ti wọnú ara wọn ó wọnú wọn jáde bọ̀dá yìí náà máa ń dira àwọn lámọ̀ tó máa ń kó oògùn sára àwọn oògùn tó ń kó sára lòun tún wá wò bóyá kẹ́ni kan ìgbà tó ń dé ọ́fíìsì padà òun ò rí àwọn oògùn lára wọn mọ́ òun ló ní kó ń wá sáré ṣẹ́ẹ̀kì ó tún lọ ìyàwó rẹ̀ rí wọ́n jọ sọ̀rọ̀ wọ́n á pé oògùn tó kó sára yìí iṣẹ́ kí ni ṣe ó ní ẹ̀ṣọ́ra kí ni kan mo ní láì kì í ṣe ìjàyẹ̀gbèmí níjà ẹ̀rú tíátà àwọn náà máa ń dira bẹ́ẹ̀ ń káàkiri pé ìjàyè ṣé tẹ́ ẹ̀ ṣe ń tíátà ṣé ó tún dé àrùn olóbùrò àti tíátà àtòjú ayé náà àwọn gbọ́dọ̀ máa dira tọ̀ láì ṣe ìjàyẹ̀gbèmí ó bá lóun kó oògùn sára ó tún padà sọ́fíìsì ẹlẹ́ẹ̀kejì nù o ẹlẹ́ẹ̀kẹta ló ti ṣọ́yàwó rẹ̀ dáadáa ló ṣọ sáàfù ló di pé ọmọbìnrin aṣọ tó ń fọ̀ lẹ́ǹkùlé jọ pé ó lọ sá aṣọ sórí àpáta àbí wáyà ibi ìyàwó ti ń sá aṣọ
náà lọkọ ti wọlé ó wọlé tọ̀ ọmọ tó wà lórí bẹ́ẹ̀dì ọmọ Nàìjíríà tẹ̀lé àǹfààní àti máa gbọ́ wa. Ó mú ọ̀bẹ tí wọ́n fi pa súná ọmọ yìí, ọ̀bẹ tí wọ́n rà nígbà tí wọ́n pa ẹran súná ọmọ yìí, òun náà lọkọ lọ mú. Allahu alam ó tún pamọ́ ojú Ọlọ́run ló tó. Bóyá ọ̀bẹ yìí bá ṣe ló tọ́jú rẹ̀ láti ìgbà tí wọ́n ti fi dúnbù ẹran tó fi pa súná ọmọ yìí. Ó lọ mú ọ̀bẹ ló bá mú ọmọ 41 days ló bá mú aṣọ ló fi bò ní imú mọ́ ẹnu ọmọ tó ń sùn lọ́wọ́ ló bá rẹ̀ mọ́lẹ̀ sórí bẹ́ẹ̀dì ló bá mú ọ̀bẹ ló bá dù bí ẹni du ẹran. Kábíyèsí Elédùà, kábíyèsí mọ̀nìmọ̀nì tẹ́nìkan kan ò ní rí mú panipani tẹ́nìkan kan ò ní rí pa òbíríkà tí pọ́jọ́ kú ẹ̀ dáadáa bá ti ń lọ kó lórí àṣebé. Ayé burú ìkàlà wa èèyàn, ayé burú ìkàlẹ̀ èèyàn. Ẹ̀jẹ̀ ńdọ́dọ̀ akéwì ní pápápá kó sáré mú un tó kó sáré kéwì fún wa láàrin ìṣẹ́jú díẹ̀ kí n tó tẹ̀wá bí n bá padà dé gbóhùn alàgbà yìí. Ṣùgbọ́n n tó lè fi yé yín dáadáa tẹ́ẹ̀fì mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tí bàbá ọmọ tí ó dúnbú ọmọ rẹ̀ yìí Ifágbénga àbí Michael Ifágbénga tẹ́ẹ̀fì mọ̀ pé lọ́ní ń pa ni pé ẹ lọ wo ibi tá a kọ́kọ́ ti lọ sílé wọn lórí YouTube wà ní kẹ́ ẹ lọ wò ó Olóbùrú of Africa TV ẹ rí àwọn èpè ńláńlá nígbà tí gbogbo ará ìlú tó parapọ̀ pé ta ló ṣerú eléyìí, ta ló dúnbú ọmọ 41 days, ta ló brẹ́ ọmọ yìí lọ́rùn, ọmọ òun bíi lọ́gbọ́lọ́gbọ́ kíní báyìí ló kò bẹ́ẹ̀ kó rí ọrùn òun já nígbà tí bàbá tó bí ọmọ nínú ara rẹ̀ nígbà tó pa ọmọ yìí tán ó mú ọ̀bẹ ó mú sẹ́ǹkùlé ó sọ sínú igbó kan ní ẹ̀ǹkùlé. Ngbò sọ ọ̀bẹ òun sọ́hùn ọ̀bẹ òun ni bàbá tó bí ọmọ tá a pé Ìfakóredé yìí ló fi tọ́ orí nẹ́ẹ̀tì ojú wíńdò ó yà nẹ́ẹ̀tì òun nígbà tó pamọ́ nǹkan kí wọ́n lè fura kí wọ́n lè máa wò pé bóyá àwọn tí wọ́n ṣiṣẹ́ láàbì pé bóyá ojú wíńdò ni wọ́n gbà wọlé nígbà fọ̀bẹ̀ tọ́jú wíńdò ó mọ̀bẹ̀ ó sọnù sígbó ó wá pé nígbà tó ń pa ọmọ ìtàn ẹ̀jẹ̀ ń bẹ ní ọwọ́ òun pé òun bọ́ sí ẹ̀ǹkùlé òun wá rí arábìnrin kan tí ń fọṣọ ó dákọ rẹ̀ òun ò ní dákọ òun ó ń fọṣọ wá ní kan fọ́ọ̀n lómi kó ń fi ṣọwọ́ kí ló fọwọ́ ṣe kí ní kan bá ní kò sí nǹkan kan ló ń bá lọ ṣùgbọ́n irọ́ tí bàbá ọmọ yìí ń pa Michael Ifágbénga ni pé olóhùn ò mọ tó ta lé òun olóhùn ò mọ irú èṣù àti spirit tó gbé òun wọ̀ tó ń fi lọ pa ọmọ òun ní ọmọ tó ti ń dọdẹ láti bí ọ̀sẹ̀ kan sí méjì ní ọmọ tó ti ń ṣọ́ ẹ̀mí rẹ̀ láti bí ọ̀sẹ̀ kan sí méjì ní ọmọ tó ti ń lọ tó ti ń bọ̀ ó wá sí láàárọ̀ ó pé wáwẹ̀ ó lọ padà dé ó pé ó gbàgbé oògùn ó lọ lẹ́lẹ́kẹta ó pé kinní kan ẹlẹ́kẹta ló wádé tó wádé pé ìyá ọmọ ó ti lọ sáṣọ níbi tó ti ń fọṣọ ó ti lọ sá aṣọ sẹ́ńkùlé ló wá wọlé tó wá ṣiṣẹ́ láàbì ló wá pé ìwọ ọmọ tó ẹ̀mí wá bè lọ́wọ́ rẹ̀ pé nígbà tí ẹ̀mí burúkú ń gbé ọwọ́ ọmọ Nàìjíríà ẹ̀fún òní fún wa ìdè òní dì wá ẹ̀fún òní fún wa o èdè òní dì wá torí pé àtẹ̀fún àtẹ̀dè ohun tó bá ń bẹ nínú ẹni ìwà ìkà tí bá ń bẹ nínú èèyàn ẹ̀fún àtẹ̀dè ni mo mú èèyàn ṣe ẹni tó màmá tó fọmọ rẹ̀ ṣògùn owó ẹni tó màmá fẹ́ ọmọ rẹ̀ rúbọ ẹni tó màmá tó gbé bí alábàágbé rẹ̀ tó fi ṣètùtù ọ̀la ẹni tó màmá tó lọ gbé nǹkan kan àbí àbókù olókùkú ó lọ yọrí rẹ̀ yọsẹ̀ rẹ̀ ẹ̀fún àtẹ̀dè ni ìwọ lè rò pé oògùn owó ló ṣàbí kíní kankan ẹ̀fún àtẹ̀dè ló ń wọnú èèyàn tó fi ń ṣèwàwù ẹ̀fún àtẹ̀dè ni ń wọnú èèyàn tí fi ń ṣèwàwù kò sẹ́ni tí ó ní pàtẹ èèyàn tó fi ṣe oògùn sára àbí ètùtù ọ̀la tí ò ní padà wá regret owó ti ṣetán yálà kó owó ti dé kó ti wà nínú owó kó máa milẹ̀ ń gbẹ nínú owó ṣùgbọ́n ó ní àwọn àyè kan tó bàbá regret pé ǹbá mà kì í má ṣe tí mo ṣe ẹ̀fún àtẹ̀dè ni máa ń dúró tìyà ní fi máa ń ṣèwàwù ẹ̀fún ò ní fún yín nínú ilé yìí ẹ̀fún ò ní fún yín lọ́dẹ̀ yìí èdè ò ní dì yín èdè ayé ò ní dì yín láṣẹ ọba mi Èdùmàrè
bàbá ó lẹ́fun ló fún òun èdè lódì òun ẹ̀fún fún ọ nígbà tí ẹ̀fún fún ọ ní ọ́fíìsì tó ti ń bọ̀ wá pa ọmọ 41 days ó sáà pàdé tírélà ó pàdé ọ̀kadà orí tẹ́gísì ó pàdé orí kànga orókùn orígi ó ṣe pokùnso ẹ̀fún ò ṣe fún ọ kó bó sí kànga èdè ò ṣe dì ọ kó kó sẹ́nu tírélà èdè ò ṣe dì ọ kó mú nǹkan ọmọkùnrin kó mọ̀bẹ kó fi rẹ ẹ̀dì wá dì ọ ọmọ 41 days ọmọ tá a mọ ohun tó wáyé padà ọmọ tá a mọ ohun tí ó padà jẹ láyé ó sì dù bí ẹni pa ẹran ó pa bí ẹni pàdé ẹni tó pè ẹ̀fún fún òun nígbà tó pa ọmọ ìtàn tó padà síbi tó ti wá bí ó gbẹ̀jẹ̀ rẹ̀ ní bí àkàkà ní ọlọ́run lọ́mọ nígbà tí àwa débẹ̀ tá a bẹ̀rẹ̀ sí ní wò pé bóòlù ti jẹ́ èpè burúkú lọmọkùnrin yìí ṣẹ́ bó ti ń ṣẹ́ èpè ní ń kí ifá sí bó ti ń ṣẹ́ èpè ní ń fi ifá sí ní ń kí ohun ifá ní ń kó ọwọ́ sí pé báyìí àṣẹ bẹ́ẹ̀ nìyá rẹ̀ ṣépè bàbá rẹ̀ girama ń ṣépè. ẹ má gbàgbé bí a ti ń pariwo kí bàjá rẹ̀ tó girama ìyá tó bí ìyá Michael Ifágbénga ìyá àyà rẹ̀ ń pé òun rí Gbénga tó wọlé òun sì rí tí ń bá ìyàká sọ̀rọ̀ pé kí ló ń wá lórí páànù kí ló ń wá lórí àpáta wọn jọ sọ̀rọ̀ kódà màmá yìí sọ pé ọmọkùnrin ó dákọ ẹni tó rí òun sì gbọ́ tó sọ pé lágbájá kí ló ń wá ń bẹ̀ kíníkan ìyá ọmọ tí wọ́n ṣẹ́ nípìn yìí Ìfakọ̀rẹ̀dé ìyá rẹ̀ pé nígbà tóun lọ sáṣọ tóun fẹ́ wọ ọmọ òun tóun fi ba lórí bẹ́ẹ̀dì pé wọ́n ti dúnbú rẹ̀ wọ́n ti pa ọmọ òun sórí bẹ́ẹ̀dì ó ní ọkọ òun lòún rí pé ó sá láàrin ọ̀dẹ̀ ó rìn láì wọ bàtà ibi tí ara ti fu àánú ìwádìí là ń ṣe lọ́wọ́ a kí àwọn ọlọ́pàá àdàtán a kí ASP Gold a kí gbogbo area commander àdàtán a kí DPO wọn bẹ̀ a kí Suposeki a kí gbogbo àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá àdàtán a sì kí gbogbo ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Bàmí Abíọ́lá Ọlámùtú Mustapha kọmíṣánná náà torí pé nǹkan àsọnù àwọn ti di kọmíṣánná náà báyìí tó iṣẹ́ takuntakun ni wọ́n ṣe kọmíṣánná tí ó tún gba ẹ̀ṣẹ́ lọ́wọ́ wọn tí ó jẹ́ pé láìpẹ́ láì jìnnà a ṣàfihàn dáadáa àwa gan a lọ ọbẹ̀ a lọ ṣe ẹlẹ́sà ẹ̀ka àbọ̀sà sí ìpínlẹ̀ Ògùn CP Ọlánrewájú Ògúnlọ́wọ̀ new commissioner of police ní ìpínlẹ̀ Ògùn bẹ́ẹ̀ bá mọ̀ àti ní commissioner tuntun ní ìpínlẹ̀ Ògùn CP Ọlánrewájú Ògúnlọ́wọ̀ àádé ọ̀dọ̀ yín á wà á ṣe pẹ̀lẹ́ ń bẹ̀ sà á sì ṣàlàyé lára àwọn nǹkan tá à ń rí nípínlẹ̀ Ògùn pé nípínlẹ̀ Ògùn àyè fọwọ́ bo kò tọ́ a kì í fọwọ́ bo ìwà ìpànìyàn ìfinirúbọ ìfinitutọ́là àti àwọn ìwà burúkú ẹ̀mí àyè bò bàbá ti rí là ń wí ní tó jẹ́ kí ìpínlẹ̀ Ògùn kó fi stand out nù ní tó sì ń jẹ́ kí àwọn oníṣẹ́ ibi oníṣẹ́ ìka yìí kí wọ́n máa ṣẹ́wọ́ kù díẹ̀díẹ̀ ẹjẹ́ náà sọ̀dọ̀ akéwì ń bọ̀. ẹ káalẹ́ o Dada James lèmi ń jẹ́ Fẹ̀sọ̀mù ni wọ́n ń pè mí nígboro èmi lọmọ bẹ́ràkù òjòjò lóṣù. ẹ káalẹ́ o gbogbo ẹyẹ olólùfẹ́ ìrírí ayé tẹlẹ́dálàṣẹ lórí ìkànnì OGBC 90.5 ìlú Abẹ́òkúta pẹ̀lú Agbọ́ládé Olóbùrú of Africa. kí lè rí ta lóòdì dálé lórí òun náà làdìtú ẹ wá nǹkan fìdílé kẹgbọ́n wá sí ọ̀rọ̀ ọlọ́gbà ayé ẹ súnmọ́ bí kẹ wá gbọ́ mi onímọ̀ ìlú pátá ẹ súnmọ́ bí kẹ wá gbọ́ wá sí ọ̀rọ̀ mi àdìtú láyé o mo fẹ́ kí gbogbo àwọn ọmọ bẹ́ẹ̀ gbogbo ẹni tó ń ṣe oṣó kọ́ ló tó ń ṣe gbogbo ẹni tá jẹ́ iṣẹ́ kọ́ la jẹ́ ń ṣe lábẹ́ ọ̀run ohun tá a bá ti kọ pẹ́ẹ́dà ńlá kọjá á la gbogbo ẹ̀ kọjá kó tó lè kéèyàn lókè pẹ̀ nínú ayé ẹjọ́ ṣe pẹ̀lẹ́ ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmí lábẹ́ ọ̀run ayé ò ní mú wa gbogbo mùtúmọ̀ ẹ ṣàmì àdúrà tó ọ̀rọ̀ díẹ̀ tó fọlọ́gbọ́n tó bá dénú ẹ̀ àdójìndí ìpàdé tó dijọ́ mẹ́jọ kẹtù tó gbọ́ wọn kéwì lórí ètò tí wọ́n bá bí léèrè wípé ta ló mórè wì wá sétí gbọ́yìn gbogbo Dada James lèmi jẹ́
Fẹ̀sánmu ni wọ́n ń pè mí nígboro èmi lọmọ bíràkù òjòjò ló sù ìrírí ayé tẹ̀síwájú ẹja jọ máa bẹ́ tó ìtókù bọ̀. ẹ mọ Nàìjíríà ẹ má bínú lálẹ́ òní pé torí ètò alẹ́ òní ó kọjá ohun tí a kàn máa orin gbọ́ àbí afẹ́ṣe gbogbo rẹ̀ a ò fẹ́ ká tún mọ̀ pé torí pé ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ abàmì gbáà ni èmi ò fẹ́ ká máa pé tọ́ ó tún di jọ́mẹ́jọ Ìmọ́lẹ̀ Ayọ̀mí Oyèbọ̀wálé mo rí wa lórí Facebook wa mo rí Akínrẹ̀mí Oyèdọ̀tun Dotman ní Ọbántòkò mo rí àwọn lórí Facebook mo rí ẹnjìníà Ọlá Olówó Kéré mo rí Oyèbọ̀wálé Olúwaṣẹ́gun Ìmọ́lẹ̀ Akínrẹ̀mí Oyèdọ̀tun àwọn náà tó kọ́mẹ̀ntì dáadáa mo rí Ṣóẹ̀tá mo rí Ṣóẹ̀tá lórí Ṣóẹ̀tá Àdùnní Tàwákálẹ́tù wọ́n rà náà mo rí Kárò Òǹwé Adéyẹmí èèyàn mi dáadáa èmùlẹ̀ mi dáadáa the powerful accountant mo rí wọn ọmọ Kárò ọmọ ọba Oyèbọ̀wálé Olúwaṣẹ́gun Ìmọ́lẹ̀ mo rí àwọn lórí Facebook wa mo rí Táíwò dáadáa mo rí Ṣínà Ayọ̀mí Ìdòwú Fatai lórí Facebook èrò pọ̀ lórí Facebook ẹ bá share ètò ẹ bá pín ẹ jẹ́ ó délé kó dóko ṣùgbọ́n mo sọ pé èyí tẹ́ ẹ lè ṣe ara àwọn kóríà tẹ́ ẹ lè fún wa tí ó dùn mọ́ àánú ni pé ẹ lọ sórí YouTube wa ẹ lọ subscribe síbẹ̀ wọ́n ní wọ́n máa ń pín good àbí kiri kan àbí silver ẹ sábà wọn fún wa ẹ máa gbé kóríà ẹ máa gbé fún wa èyí tẹ́ ẹ lè tó lè dùn àánú nù orí YouTube wa Olóbùrò of Africa TV lórí YouTube ẹ rí àwọn ìwádìí tá a ti ṣẹlẹ̀ ẹ gbọ́ bàbá ọmọ yìí bó ti ń búra fọlọ́run ṣẹ̀rí bó ti ń ṣépè bó ti ń sunkún pé ta ló ṣe yìí ta ló ṣe yìí kó tó di pé a wí fún àwọn ọlọ́pàá pé tọ̀ ìwádìí tá a ṣe ń bí yìí o ẹ̀yà agbófinró ẹ má jẹ́ kí bàbá ọmọ yìí lọ bàbá ọmọ yìí jọ ń pé bí ti ń sọ̀rọ̀ yìí ó mọ̀ ń pa àṣẹlẹ̀ tó ṣe kábíyèsí Elédùà ẹ̀gbọ́n tí bàbá ọmọ ẹ̀gbọ́n tó bá wà sọ lẹ́yìn ọ̀rẹ́ yìí tẹ́ fi mọ̀ wípé ìkàlàwá èèyàn ayé tó tó fún. Michael Ifágbénga ọmọ ìlú wo ni ẹ. ọmọ ìlú Jẹmọ. ọmọ Ìjẹmọ ń dájú ẹ. mọ́mí ẹ̀ ń kọ́. ọmọ Ìtorí. Ìtorí òkè àbí Tòdò. Ìtorí Odò. ọmọ Ìtorí Odò. Bẹ́ẹ̀ni. ní mọ́mí ẹ̀. Bẹ́ẹ̀ni. ìwọ tó mọ ọdún mélòó báyìí. 23 years. 23 years. Bẹ́ẹ̀ni sá. ǹjẹ́ o láǹfààní láti lọ sí ilé ìwé. mo ní àǹfààní tí n bá rí. ṣé o lọ sí school. mo lọ sí school. ìwé wo ló kà ìwé wo ló kà. ìwé mẹ́fà lásán mo kà. ìwé mẹ́fà. Bẹ́ẹ̀ni sá. ẹ fún lẹ́yìn olùgbé. adé mi ti kú ti pẹ́. wọ́n mi ṣe wà. bọ̀mọ́ nítọ̀ lọ́hùn yẹn tó ń jáde dáadáa. ní dáàdì mi ṣe. kí ló kọ́ tán ọmọ dáàdì ẹ̀ sí ní Abẹ́òkúta. Dàgbánù lọ máa ń pè wọ́n ní Jẹmọ. padà. Dàgbánù ní Jẹmọ. Bẹ́ẹ̀ni. mọ́mí ẹ̀ ń kọ́. wọ́n máa ń pè wọ́n ní Táyé. Táyé. Bẹ́ẹ̀ni. kí ló tán pé dáàdì ẹ̀ ní Dàgbánù. inú mọ orúkọ tí àánú lẹ́yìn. orúkọ tẹ gbọ́njú bá kí wọ́n máa ń pè wọ́n nìyẹn. àti Àjàní. Àjàní oníṣègùn ni wọ́n àbí. Bẹ́ẹ̀ni sá. iṣẹ́ wo ló mọ̀ bẹ́ẹ̀ ṣe. mẹ́mi ń ta èso ni. èso. Bẹ́ẹ̀ni. ok now iṣẹ́ wo ni wọ́n ń ṣe. babaláwo ni mò ń kọ́. babaláwo. Bẹ́ẹ̀ni sá. níbo ló ti ń kọ́. ọ̀dọ̀ Fáfẹ́mi. Fáfẹ́mi níbo. Babalọ́lá ní Tòkò. ní Ìtòkò. Bẹ́ẹ̀ni sá. ibẹ̀ ló ti ń. bẹ́ẹ̀ tí ń kọ́ṣẹ́. ibo ni kí ló kọ ibi tó ń pe àdúgbò ilé yín yẹn. Òkèkèsì lọ́dọ̀ bàbá ṣe ilé bàbá ṣe. Òkèkèsì nílé bàbá ṣe yìí ní ọ̀dọ̀ yín bẹ̀ yẹn lẹ́yìn ilé òbí. Bẹ́ẹ̀ni sá. now ọ̀rọ̀ ọmọ tí odolóògbé yìí báwo ló ṣe jẹ́ gangan báwo ló ṣe pàdé ìyá wọn yìí. ìgbà tí ọ́fíìsì náà ni mo ti pàdé níbi tí mo ti ń kọ́ṣẹ́ náà ni mo ti pàdé. iṣẹ́ ọlọ́mọ yẹn ṣe ń gbà yẹn. yàdírẹ́sà ló ṣe. kò lọ skul. ìgbà kan lọ skul ìgbà tẹ́mi máa mọ̀ mi ò mọ̀ bí ó lọ skul but kémi àti ẹ̀ tó jọ wà ó máa lọ sí skul ṣàjẹ́ tẹ́lẹ̀.
ó lọ school bẹ́ẹ̀ ni ó ṣàjẹ́ high school bẹ́ẹ̀ ni kò parí ń ṣàjẹ́ yẹn mi ò mọ̀ mi ò mọ̀ o mọ̀ bóyá ó parí bí kò bí parí àbí kò parí àbí kò parí ìwọ ò mọ̀ pé ọmọ yẹn kó sá ní school ní tó lọ school mọ́ mi ò mọ̀ o mọ̀ bẹ́ẹ̀ ni sá ìgbà tí wọ́n mọ̀ iṣẹ́ òru mọ̀ ọmọ tó ń kọ́ yàdùrẹ́sà ni ó ń ṣe ló ṣe níbo ló ti ń kọ́ but bí tó ti ń kọ́ yàdùrẹ́sà náà ti kó ń bẹ̀ bóun dẹ́yẹ ṣe fẹ́ wá bomi ni odò ìgbà tẹ́mi náà mọ̀ pé ó ń ṣe yàdùrẹ́sà gbogbo ìgbà tó wà nínú oyún èmi náà tó mọ̀ pé ó ń ṣe yàdùrẹ́sà mo dẹ̀ ń bí léèrè ó dẹ̀ sọ pé òun ò kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹnìyẹn mọ́ mo dẹ̀ èmi dẹ̀ jẹ́jọ́ pé bóyá tó bá dẹ̀ bímọ á dẹ̀ máa lọ wá bòmí tó bá fẹ́ kọ́ṣẹ́. so ní kúkúrú èdè ìgbà tó fi rí ọmọ yẹn tí o fi fún lóyún tó fẹ́ ọmọ yẹn kò níṣẹ́ nǹkan tó ṣe bẹ́ẹ̀ ni sá bẹ́ẹ̀ ni ó kàn ń rìn káàkiri ni tó bá wà nílé ọ̀dọ̀ tèmi lẹ́yìn tó bá wà nílé ọ̀dọ̀ tèmi ó lè lọ sí ọ̀dọ̀ ọmọ mi kó lọ bá wọn tajà kí mọ̀ yẹn ta kírìmù ni wọ́n mẹ́ta. yà eléyìí ẹ̀ wá kọ̀rọ̀ lè yá bó ṣáàṣì fún lóyún nìyẹn bẹ́ẹ̀ ni sá ọmọ tí ó di olóògbé lónìí kí lórúkọ ọmọ yẹn Ìfakọ̀rẹ̀dé ni sá Ìfakọ̀rẹ̀dé bẹ́ẹ̀ ni sá báwo ló ṣe rìn báwo ló ṣe pa ọmọ yìí báwo ló ṣe dá ọ̀bẹ lé lọ́rùn tó fi dù bí ẹni du ẹran báwo ló ṣe pa nípa ìkà bẹ́ẹ̀ kí ló dé kí ló ṣe fún ẹ. sá ẹ̀hún kò ṣe ọkọ fún mi sá but èmi náà ò déédéé mọ bí nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ ọ̀rọ̀ mi ò lè yí padà èmi náà ò déédéé mọ bí nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ tí mo fi lọ mú ọ̀bẹ nulẹ̀ tí mo fi pa mi lè dé sọ pé nǹkan báyìí báwo ló ṣe pa bẹ́ẹ̀ ni sá mi lè dé sọ pé mi mọ̀ bóyá ọ̀run kan mo ti ọrùn yẹn já ni. mi lè dé sọ àfìgbà tí ọwọ́ pè mí mo tó mọ̀ pé ọ̀run. ok ìjọ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìjọ Monday on the 9th of December 2024 tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ báwo ló ṣe ní gbogbo rẹ̀ ní ìjọ yẹn. mo kọ́kọ́ wálé wá wẹ̀ láti ọ́fíìsì. o sùn lẹ́jọ́ yẹn. náà ìjọ Sunday ni mi ò súnlé ok ìjọ Monday yẹn ni wọ́n á jí lọ lílọ wẹ̀ tí mo fi fún lówó oúnjẹ pé kó dáná lẹ́pẹ́ mi náà ń bọ̀ nílé pé mo máa jẹun ìgbà tí mo dọ́fíìsì padà wọ́n dẹ̀ gbàjọ́ wọn ìgbà kan. tó kọ́ délé tó fún lówó kó dáná sílẹ̀ yẹn kí ló bá tíyàwó ẹ̀ ṣe ń gbà yẹn. bẹ́ẹ̀ ló ṣe ń kó aṣọ síta ó fẹ́ fọ aṣọ ó fẹ́ fọṣọ ọlọ́mọ ẹ̀ wà ń gbà yẹn. ọmọ ẹ̀ wà nínú ilé ó sùn kò tí ì sùn gbogbo gbà ẹ̀ ok kò tí ì sùn. ó gbé ọmọ yẹn. bẹ́ẹ̀ ni mo gbé tí mo ti ẹ̀ ṣàdúrà ní pé kò pèsè o kébí máa pa wá kébí máa pa ya ẹ náà kébí máa pa ọ náà mo ṣe bẹ́ẹ̀ ni mo dẹ̀ gbé sí orí bẹ́ẹ̀dì padà nulẹ̀ ìgbà yẹn ni mo fi lọ sí ọ́fíìsì láti mọ àwẹ̀ ìgbà tí mo dọ́fíìsì kò tí ì tó wákàtí díẹ̀ ni mo rántí pé àpò mi fúyẹ́ pé mo gbàgbé àwọn kankan sí orí ṣíà nínú ilé àwọn kan yẹn ni mo lọ mú lórí ṣíà tí mo fi padà lọlé. ọmọ yẹn ọkùnrin ni. bẹ́ẹ̀ ni sá ok ìkan yẹn ni mo lọ mú tí mo fi kó padà mo tún wá padà sí ọ́fíìsì again ìgbà tí mo wá padà sí ọ́fíìsì. níṣòro ó ní ọkọ wá sílé mo wá wẹ̀ ìgbà yẹn orí ìyá ọmọ yẹn ń gbà yẹn bẹ́ẹ̀ ni tó ń pàṣọ síta lẹ́kọ̀ọ́ nígbà yẹn bẹ́ẹ̀ ni ó fún ní owó bẹ́ẹ̀ ni. ìgbà tó padà wá kó nǹkan tó ní o gbàgbé sílé yẹn ṣé ìyá ọmọ yẹn rí ẹ bẹ́ẹ̀ ni ó rí mi sá ó rí ẹ kó wáyé lẹ́ẹ̀kejì. bẹ́ẹ̀ ni ó rí mi pé mo wálé ní ẹlẹ́ǹkejì ok mo dẹ̀ kó nǹkan mo dẹ̀ padà sí kò béèrè pé kí ló wá ṣe. kò béèrè pé kí ni mo wá ṣe ń lé bẹ́ẹ̀ irun girama wa yẹn náà ọ̀nà jókòó sí orí sáré ní ìtòsí ẹgbẹ́ ń bẹ ìgbà tí mo wá wálé lẹ́ẹ̀kẹta ó ní mi ò rí anybody ni wọ́n ní bó ni girama wà ń gbà yẹn. wọ́n sí ń ta girama yẹn ni màmá tó wọ aṣọ white yẹn. tọwọ́ tó dé fìlà ṣẹlẹ̀ báyìí màmá yẹn bá ọ̀rọ̀ ẹ jẹ́ sí ẹ. ẹ̀hún ìyá wa ni màmá yẹn ni ìyá tó bí mọ́mì ẹ bẹ́ẹ̀ ni ẹjọ́ ń gbé náà ni. náà àjọgbé ìjọ Sunday tí mi ò wálé yẹ ìjọ ẹni ìkórè wọn ní ṣọ́ọ̀ṣì ṣẹlẹ̀ lọ́ fi pé tọ́wọ́n bá kó ń bẹ̀ lálẹ́ ọ àwọn máa wá sùn sí ọ̀dọ̀ yín. ọ̀dọ̀ wa. ok so mọ́mì ẹ náà ò sí nílé ìgbà tó pa ìwádìí lẹ́lẹ́kẹta yẹn. bẹ́ẹ̀ ni mẹ́mi ò sí nílé mi ò bá wọn nílé gbà ó lè jẹ́ gbà tó ti ìyàwó ẹ ò dẹ̀ rí ẹ kó wọlé. kò rí mi nígbà tí níbo ni torí ìyàwó ẹ ní òun fọṣọ lọ́wọ́ nígbà tí ìṣẹ̀lẹ̀ iṣẹ́ ìgbà tó padà wáyé lẹ́lẹ́kẹta tó fi wá pa ọmọ yìí níbo ni ìyàwó ẹ lọ ń gbà yẹn bò ló wà ń gbà yẹn. ó mọ ibi tí ó wà ìta ní èmi kò bá aṣọ orí pé ó fọṣọ èmi dẹ̀ pé bóyá ó ti fún àwọn aṣọ kan tó ti lọ sá sí orí wáyà ok
èmi ò tiẹ̀ mọ̀ mi ṣàkọ wọlé lọ́ntèmi ni mi ò tiẹ̀. Ìgbà tó ń bọ̀ ẹlẹ́kẹta yẹn ó rí nìkan ládùúgbò. mi ò everybody ò rí ládùúgbò. kọ̀rọ̀ ni mo gba tábà ti kó lọ́dọ̀ wa tí máa fẹ́ gbẹ̀yìn ọ́fíìsì máa gbẹ̀yìn ọ́fíìsì máa bá ẹ̀yìn ọ́fíìsì ẹ̀ tí máa fẹ́ kí ìyẹn lọ́ǹgì jù máa gbẹ̀yìn ọ́fíìsì máa já sí ẹ̀yìn ilé bàbá Mọ́wálé ẹ̀yìn ilé bàbá Mọ́wálé ẹ̀gbẹ́ ilé wọn ní ilé ti tọ̀dọ̀ wa ibi tí stamp tó pọ̀ rẹ wà. sọ ẹ̀yìn yẹn ló gba wọlé lẹ́lẹ́kẹta èmi gan mi tí ẹ mọ bóyá mo tiẹ̀ ti délé gbogbo àti nǹkan ẹ̀ ṣá máa ṣẹlẹ̀ ṣá gbà tó dẹ̀ ṣẹlẹ̀ tó fi wá pè mí ní ọ́fíìsì pé kí ni. sùúrù gbà tí kan ẹ̀ ṣẹlẹ̀ ṣá ó lóò gbẹ̀yìn wọlé gbà tó wá wọlé kí ló wá ṣẹlẹ̀ gbà tó wọlé. gbà tí mo gbẹ̀yìn wọlé ìyàwó ẹ̀ tó ń fọṣọ lọ́wọ́ ó ti lọ sáṣọ ńgbà yẹn. ó ti lọ sáṣọ ńgbà yẹn gbà tí mo wọlé mi ò mọ ọkọ̀ bọ̀ mo ṣá mọ̀ pé mo mú ọbẹ̀ ṣá. bó ti mú ọbẹ̀ yẹn. ibi tí mo ti mú inú yàrá ni mo ti mú. ṣé o ti fáìlì ọbẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀ ni. ọbẹ̀ tuntun ni ọbẹ̀ ni mo rà níjọ́ tí a lọ ra ẹran ní Kútọ̀ ẹran súná tá a pa fún ọmọ yẹn bẹ́ẹ̀ ni ọbẹ̀ ni mo fi sínú ilé ọbẹ̀ ni mo mú mi lè sọ pé báyìí ni mo ṣe pa mi lè sọ pé báyìí kọ́ mi lè sọ pé mo dùn gan àfìgbà tí ó padà wá pè mí ni mo tó mọ̀ pé ọ̀hún ni. o lè sọ pé o lọ mú ọ̀bẹ tó o fi pra nígbà tí wọ́n pa ẹran súná o lọ mú ọ̀bẹ yẹn ìgbà tó mọ̀ ọ̀bẹ yẹn tó ọmọ yẹn dẹ̀ sùn gbà yẹn báwo ló ṣe wá dùn ṣé o fi nǹkan di ní ẹnu ni àti mú ni àbò o fi kan kọ́fà ojú ẹ̀ báwo ló ṣe ṣe tí tó fi dùn bú ọmọ yẹn tó fi rẹ́ ọgbọ́n rẹ̀ sílẹ̀ tí ìyá ò dẹ̀ mọ́. mi ò lè sọ pé bóyá mo mú aṣọ bóyá mi ò mú aṣọ mi ò lè sọ mi ò lè kúrò fún bóyá mọ̀ pé mo ṣe nǹkan kan tí ò dáa ṣá. ìgbà tó dúgbò ẹ̀ bó ló gbèjì ọmọ yẹn sí. mi ò gbẹjẹ ifo àjọgbàlẹ̀ ńdọ́ mi ò gbẹjẹ. bó ni gbogbo ẹ̀jẹ̀ ọmọ yẹn wà tí. ìgbà tí mo gbé mo dúró. báwo lè jẹ ọmọ yẹn tí wọ́n ṣe pòórá táàrí ẹ̀jẹ̀ kọ̀ díẹ̀ ló jẹ́ bi. ẹ̀jẹ̀ wà lórí bẹ́ẹ̀dì nígbà tí mi náà máa ẹ̀jẹ̀ wà lórí bẹ́ẹ̀dì nígbà tí mi náà ó dẹ̀ tí máa padà wọlé nínú àwọn ṣọ́ọ̀lù yẹn náà ẹ̀jẹ̀ wà ń bẹ̀. but ẹ̀jẹ̀ kí ni àpọ̀yìn lórí bẹ́ẹ̀ dé àbúrò. ẹ̀jẹ̀ wà. pé sáìnì wà pé bóyá o gbé ẹ̀jẹ̀ ọmọ yẹn. mi ò gbé mi ò ẹ̀jẹ̀ ṣe ọkàn mi ò gbé ẹ̀jẹ̀. ok ìgbà tó ń pa ọmọ yẹn kí nìkan tó ń sọ. mi ò sọ kọ́kọ́ mi ò mọ̀ pé mo ń pa ọmọ gan mi ò mọ̀ ṣe mi mọ̀ pé mo ń pọ̀ mọ́. o mọ̀ pé o pa ọmọ. mi mọ̀ pé mo ń pọ̀ mọ́. ìgbà wo ló wà mọ̀ pé o ti dùn bú ọmọ. ìgbà tí mi mọ tí bóyá mo wà lo wọdúrópù tí a máa ń kó kíní sí ni. ìgbà tó pa ọmọ yẹn tán gbọ́dọ̀ wá fi ọbẹ̀ yẹn sí. ìgbà tí mo gbọ́ bí pé èèyàn fẹ́ máa bọ̀ mo á mú ọbẹ̀ mo mú gba ọ̀nà ìkùlé mo á sọ sí inú igbó tó wà ní ẹ̀yìn ilé ọ̀dọ̀ wa ẹ̀ ibẹ̀ ni mo sọ sí. ibẹ̀ ló sọ ọbẹ̀ yẹn sí. ibẹ̀ ni mo sọ ọbẹ̀ yẹn sí. náà ó ní ìgbà tí o ṣe tán o mú ọbẹ̀ yẹn o sọ sí ẹ̀kùlé. ẹ̀kùlé ibẹ̀ náà mo bá lọ. o sọ pé o mọ̀ pé o pa ọmọ. mo kàn mú ọbẹ̀ mi lè sọ pé mi lè sọ pé báyìí gan ló yìí ṣẹlẹ̀ ṣe mi lè sọ pé báyìí tí máa ní pé báyìí ló yìí ṣẹlẹ̀ bí pé mo kàn purọ́ mọ́ra mi ni mi lè sọ pé báyìí nìkan ẹ ṣe ṣẹlẹ̀ mi lè sọ pé báyìí ló ṣe ṣẹlẹ̀. ìgbà ló wá mọ̀ pé o ti pa ọmọ ẹ̀. ìgbà tí mo délé tí mo rí dèrò pọ̀ ó ní mo fi fìbínú tí mo fi ti gbogbo wọn dànù tí mo fi wọlé ni mo fi bá òkú ọmọ ẹ ní orí bẹ́ẹ̀dì nínú ọkàn mi wọn. ó gbé ọ̀nà ẹ̀wọ̀ orí tó ti dùn. inú mi ò gbé wo àpò bẹ́ẹ̀ mi ṣe wọlé mo ṣáà gbogbo wọn pé kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mi ṣe máa wọlé mo ti ń gbọ́ wọ́n sọ pé ta ló dánwó ilé ìwò bí mi ṣe máa wọlé mo ti bá ẹ̀jẹ̀ ní imú ẹ̀ mo ti bá lórí bẹ́ẹ̀dì mo ti bá nínú àwọn ṣọ́ọ̀lù àtàwọn aṣọ tó wọ̀ bẹ́ẹ̀ mi ṣe wá fẹ́ gbé pé ta ni mo wá rí púpọ̀ ọmọ ẹ̀ ti rè òun ló fi jẹ́ kí ọbẹ̀ ní sà ń gbọ́dọ̀ púrọ̀ fún mi. nǹkan tí yóò fi ṣẹlẹ̀ ni pé ìgbà tí mo wá gbélẹ̀ ìgbà mo tó mọ̀ pé èmi ni mo pa mi ò mọ gbogbo ìgbà tí mo ṣe nǹkan mi ò mọ mi ò mọ mo sọ dànù mi ò mọ kankan sá mi lè pọ̀ fún mi.
gbàtọ́ fi sọ pé kinní kan tó fi ń sọ pé máì tí lọ gbogbo ìgbà tí mo fi dúró yẹn gan ẹlòmíì kọ́ bá wọ pé mo kọ̀ dúró lásán ni mi ò gbádùn gbogbo ìgbà yẹn gan tó di kíni òun wò pé bẹ́ẹ̀ ni sàmú mọ̀ pé wà ń bẹ́ẹ̀. ìgbà tí mò ń bẹ sọ̀rọ̀ ọjọ́ yẹn èpè tó nìkan ṣẹ́ tán jọ yẹn. bẹ́ẹ̀ ni sàtórí àyà mi jẹ́ àti. èpè tí girama ẹ àti mọ́mì àti gbogbo ará àdúgbò bẹ́ẹ̀ ṣe ṣẹ́ ń jọ yẹn báwo ló fẹ́ ṣe bọ́ lọ́wọ́ èpè yẹn báyìí. ìwọ náà lè ṣe pé òun ṣẹ́ èpè ó tún fi ó tún kí fásì. àbí. àyà mi ló já ń jọ yẹn torí mi ìfẹ́ sáré sọ̀rọ̀ ní ìjọ yẹn. ìfẹ́ sáré jẹ́ ó tí mo rà mi ni àbí kì í ṣe. mi ò lè jẹ mi gbé ọjẹ mi mọ pé bóyá ọmọ ni mo pàgọ́ mi mọ. ó dàbí adìyẹ ti dàbí. mi ò mọ sá mi lè purọ́ sá. ọmọ yẹn dàbí ẹran lójú ẹ. mi ò mọ. ṣé ìgbà tó kúrò ní ọ́fíìsì yín tó ń bọ̀ tí kíní yẹn tó ní òun bọ́ láti ọ́fíìsì yẹn ó rí mọ́tò lọ́nà ó pàdé ọ̀kadà ó pàdé kọ̀ǹga àbí anything lọ́nà kò kó sínú ẹ̀. sáré mi ò mọ mi lè sọ. ṣé ìkọyà pé kí wọ́n fúnra ẹ̀ kó wọ́n dá sọ̀rọ̀ ara ẹ̀ kó para ẹ̀. mi lè sọ pé báyìí ló ìṣẹ̀lẹ̀ mi mọ. wá wá ọmọ ẹ̀ báyìí. oúnjẹ ìbànújẹ́ fi mí náà mi lè kú. o ti wá pè mí ọmọ ẹ̀ báyìí. Elisa. kí ni tó wá fún ẹ ṣọkọ ẹ ti balẹ̀ báyìí. ọkọ mi ò balẹ̀. kí ló wá fẹ́ látọ̀dọ̀ ìjọba àti gbogbo Nàìjíríà. ìṣèkọ tí mo fẹ́ dúkọ́ dájú mi lọ́nà ni mi mọ mi lè ṣe gan mi lè sọ pé báyìí ó ní mo yẹ ṣe gan tí mo ṣe lè sọ pé báyìí mo yẹ ṣe. kábíyèsí elédùn àbá àmà ní kẹ́yìn ọ̀rọ̀ ẹni bá ń pè kó dúró tọ́lọ́run kó sin Ọlọ́run tó bá lóun ò ní sin Ọlọ́run àwọn òòṣà kéékèèké tí ò tọ́lọ́run ni ó mọ̀ ọ́ dáadáa mú ọmọ tó bí nínú ó gbẹ̀mí ọmọ 41 days kí ló fi ṣe kí ló fẹ̀jẹ̀ rẹ̀ ṣe wọ́n bẹ̀ ọ́ ṣẹ́ àbí wà fúnra rẹ̀ lọ́ọ́ lò fúnra rẹ̀ nígbà gbogbo gbèrègbè bàbá mọ̀ pé òun ò mà ẹni bá sì bẹ́ẹ̀ yọta múṣẹ̀lẹ̀ kankan gbéṣẹ̀lẹ̀ yìí tá a wà ń bẹ̀ tá a fọ̀rọ̀ tó ń tọrọ pẹ̀lú wọn arákùnrin yìí ojú rẹ̀ gbẹ fúrúfúrú ni tí ń ṣépè ńláńlá pé ta ló pa ọ́ lọ́mọ ojú wíńdò ló gbà wọlé àbí kinní kan báwo ló ṣe pa ọmọ yìí ẹni tó pé nǹkan ohun ọmọ tó ń ṣe àwọn tí ń bẹ́ẹ̀ lókè kéèsì ìjọ òun mo fẹ́ káwọn ará àdúgbò yìí kí wọ́n tẹ̀lé àǹfààní àti pè wọlé lálẹ́ òní 00343794453 ẹ pè wọlé ẹ sọ reaction bọ̀bọ̀ yìí ìwà tó hù jọ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ń sọ lọ́lọ́kan ọ̀jọ̀kan ká mú pèbè mélòó kan tẹ́mọ̀ wípé ilé ayé burú ìkà làwa èèyàn. ẹ̀ka àlẹ́sà àmì òwò kọ yín. àgbóyé.